tẹ́ bá lọ́dún mẹ́jọ ẹ̀ ń padà bọ̀ wá bá wa ń lé ni bẹ́ẹ̀ bá fara ni wá gbogbo tẹ́ ẹ bá kó jọ láyé yẹn ìjọba tẹ́ ẹ bá kó jọ láyé lé nìyí tẹ́ ẹ dẹ̀ ń fìyà jẹ wá àwọn ọmọ yóò padà tá fáwọn ọmọ wa ń gbàǹjo ni. torí kò sẹ́ni tí ìnira yẹn ò kàn. ó tó lè yàn àfa náà. àfa tí ò bá níṣẹ́ lọ́wọ́ ibi ó pa á. wọ́n láwọn olóṣèlú ò mọ̀ epo ọ̀fẹ́ náà ń gbà gbogbo ẹ̀. àwọn ènìyàn ọlọ́run nìyẹn àwọn náà ń gbìyànjú tí wa bọ́lá ṣe fún wa lágbára bọ́jú orí wa ṣe máa ń ṣe náà. àwọn èèyàn kan máa ń ṣe mistake wọ́n ní bí yàtọ̀ pé ẹ asúnmọ́ wọn ní kinní kan wallahi ọlọ́run la fi búra yìí opportunity láyé ṣe understand tẹ bá dẹ̀ lómi tó bá ń takò wá pé torí pa súnmọ́ ìjọba òun náà fẹ́ débẹ̀ ni o. ó ranjú mọ́ ni. ó wo òun náà láti wá bẹ̀ ni o tó bá rí irú opportunity táwa náà rí pé ọlọ́run ní ká súnmọ́ àwọn kan gbogbo wọn kọ́ la súnmọ́ o pa tó ní nàìjíríà fẹ́ bá a súnmọ́ àwọn kan tí wọn náà bá rí opportunity láti súnmọ́ àwọn ẹlòmíín náà yìí tó o bá rí fi ṣàánú àwọn èèyàn àwa náà ń gbìyànjú aspect tiwa à ń fáwọn èèyàn ló ń jẹjẹ à ń ṣe programu tá à ń dún àwọn èèyàn nínú Suleiman à ń ṣe programu tá à ń dún àwọn èèyàn nínú tá à ń fáwọn èèyàn ní oúnjẹ jẹ